Etiosa booking o Ibota o Constance saya we booking o but I said there booking o anyone ni ro wa booking o Ibota ati ewo bagbe o not mind there booking o oh Constance Ibota ko yo e ma wo be Constance Ibota o saya we di ma waka na kpoma dia ade yeah ko yo booking o Wati kere o wati viedore o wagi amu oku na tie wo bagbe o Oghe na ni gbe o Ibota sunde booking o booking o Idi nwa ni ro wa wati wo bagbe o wa hia bedene edo hia wa bedene o wa bo wie wa ba van wa bota roi ma ye na o Ibota Oghe do o we di ni gbe na o wa moku na we tie wo bagbe o nya dogu ma we gbe obobo na Oghe de ne o di ni gbe na we welcome everyone to this program of Ibota Edo Moonlit Folklore Gathering
the time to rejoice together, to fellowship, and to learn Edo language and Edo cultural values. So you are welcome. Now, okay, no, case one. No, no, Sanera, Sanomo, Sanorio, no one. We say, Baba, ya the net, Rudy, ma. My basic cocoa, my with the Oghe, Evo, Edo never one. I don't feel Benny Mao. And my own idea now, no way to know Denima, no one Yanima. Fia Bedoya. Even my own fed or ye, the Nama beer, a hand, the one, I don't want why. Oh, even not the money out. It's Ilaweven, Nagmebe, Odo Wunga, Wezokbabo, Wezinong Babo, Ilaweven, and I knew when the Macau carried Adi, and I knew, and I were any adona ye aswen, I'm going for no, any adona ye aswen, I'm going for them, Waha, my villa near Dobby, now ye swen. Na my hair woni ma be ze gwagwa abeze gwagwa abewe nyo be kere oge na bo no be na tin na wado aye opopa mi ga opopa tin no ni ma be we ebi be na o na ilawe o me na gbanwe odugunga ya be yagbon where is Okpabo, who's a non Bible and wearing up Bible, the love women, I do where is in wearing up Bible, who might more one, who might two, who might is two, who's near the three neha, Nupogia, no a three, there are most of Nupogan and no four. I get where, I saw boy bill, but my bear, Wabo can Wabukin Coco yo, oh yeah. Coco yo, oh yeah, Coco yo, oh yeah. Hey yo, where I was so we mama, New York. Oh, did you be? Waboku, what you ever Coco ye, oh yeah. Yeah, you were Ramoto, so me, mama, leave you good. What about him wonder? Ah, oh yeah, ba. Great. Aga moon, amen. Only one answer. The Eva. No hangi ben odegbo kebe odeze kokoye oye eyowe ramoto so pin mala ni oge ara mo ere iwon na se de man no hangi ben odugbo kebe odeze eme no ri won na you were how so pin mama ni oge ara mo ere ni se many say the man of Yang Odugbo Kebe Odeza when I you wear and water so queen mama ni yogi or wama mama ni yogi you wear and water manika you wear and water okay I went severio the man of Yang Odugbo the man of Yang Odeza sorry my maladian for the one who hangs Modugbo, the one who hangs Modaza, who's up Abeva. Number one, Edo,
Wana here gbondugbo ro. Number 2, dugbo giver. If you go here gbondugbo, we zopa we va they don't igbabo. Hey. So pin mama ni yogi ara mo ni se de wana here gbondugbo, de wana here gbondeze. Ana you come we ero no gbondugbo ro. No gbondeze ro. Number 2, if yogi okay gbondugbo. Yogi okay gbondugbo. Hey. Umu enwa bai o ye nwa bai awoda ye we na moto so pin anu bi ogi aga imu aseberio ama ye we na moto so pin bi ogi dodun he igbodugbo dodun he igbodeze. Number 1, ero na igbodugbo igbodeze ero. Number 2, ibi ogi okay igbodugbo bi ogi oyan igbodeze. Then where is the word the no bible zebo gedu goyi owo okian o goyi ba okian o goyi ha okian o goyi ne okian o goyi isan okian o goyi ge goyi gone. Anyone in the world why get you boy why are you here? Oh yaba why get here? Okay. Ona here gbundugbo ona here gbundeze. Ero. Ona here gbundugbo ona here gbundeze. Ero. Bege. Yogi we ona pa yo we ra moto so pin ya ni yogi. Aisha gara gbundugbo gbundeze. Aisha igbon awe na bo dike yo we na moto so pin ya ni yogi opa. Ibi oge ihe do no we no gbundugbo a. Obi ibi oge ihe do gbundugbo do ma we he. Amioni Kundo ni amion ana agben odugbo ona gbundugbo gbundeze ero Aigbe Etiosa TV Oghe Constance Osayawe Oghe Amata but I should Madefio I can maybe oge ni adogbo odugbo ogbodeze no ma be he onigba Bobo ni ye do ya ni gbe yo yama asoba ye gbe o be se ti gbe na igba na so ba odugbo na so ba gbogbo igba na so ba gbogbo yo yama igba na so o ma be na so ma we be ugbo Isese bege isese akoso ugo nipo gina ugungum igba no so ma we ugbo igba báwo na te igba no so ma we ugbo isese akoso ugo ugungum they don't bubble Isese akoso ugo ugungum okian goyi owo okian goyi ba okian goyi ha goyi na goyi san goyi gone igba na so wan ugbo so wan we ugbo akoso ono pa igba
ya ya no riba ugba na mia to pon ya igban ya igban isese igban oh akoso odun igban ohun pe piu ugo igban ugurugbo igban akoso pa igban ba aigbe so yawe magbe etiosa magbe no mai de han magbe ya sunde magbe okay yo ma ye o se igban gwa lowo ya wa rugbo abi sese ba be o ya rugbo ugo ni oni igban no so wan ohun pe oruto akoso afi elegai abekun elegai akoso o mugbe ubona do yaba ba nebi edigwe o yan e ti je o o tie go o tie no ma wo esese atie o tie no ma wo esese atie ekpiro ogui ikanaban o tie no ma wo esese wa on tie ọrùn òmìnira ọkọ wo no ma wo esese atie ekpiro atie ogui atie ikanaban ọkàn ògóyè owó ọkàn ògóyè bá ọkàn ògóyè ha ọkàn ògóyè nẹ ọkàn ògóyè gàràgà ó tiẹ̀ wò ọ̀sùnlẹ̀lẹ̀ múlẹ̀ èkó má gírí kọlọ̀ ọ̀wù tiẹ̀ no ma ebo fo no ma ebo no so abo ma ebo oni edo tie ikanaba ogo ma ga rotie airi ikanaba aigbe nupogi ara aigbe telo sunde ogbe ha osayawe ogbe ase etiosa ogbe ai ya ha gbe o wi edodo akobania yaba ye ikanaba duwa eto yaba eto de ni gbo ikian na ki o won ikian hu ga ami won na wo uga we no ikian no we oge no gbe yen ìyẹn ga ọni òkè náà wẹ oge náà gbé yẹn ìyẹn ga òkè ìkẹni ahẹ òwọn nípòkì ha ẹkùnkùn nípòkì náà imue ya na ya fe iken ahi o opa bo we ogino gbiyan eyan ga oko edo opa bi ken na ya fe owo ogino gbiyan eyan ga de no itabo ahe tuwa ahe ohun ohun amagbone se ohun na fi no gusa me so ekungun nupogi ekungun nupogi na imue de don ta ebo we ogi no gbiyan eyin ga ogi no gbiyan eyin ga de don ta ebo
Oghe kakabos yan yo opa bota ewo gino gbin eyan ga aye no ohun no egogun no imwe no okay o goyi owo goyi eva okay o goyi ha anyone no wa ri yobo yo anyone mugbo wa di ori yobo yo yobo re goyi ha goyi na goyi sa goyi ha goyi go ikian we go eyo wa ro ikian bu ga abi lo para wo ke ro gbin eyin ga wa kwe odogbe ari wa ro gbe kwe ogbe gbe ari odo ati yo ogo doyin gabo number 3 no pogi ha ekunkun owe ogiro gbin eyin ga yaba ekunkun a gbogbo won ti yo wa o we agbe we nu ya gbe eyan buyo ọ̀fọ́nù agbẹ́ni ya wà gẹ̀rẹ̀ òbò wà gẹ̀rẹ̀ wà bàyà wà gbẹ̀rẹ̀ ọmọ èrè ya búyọ ẹwọ́ gìnà búyà yìí nìkan àìgbẹ̀ òsúdé ògbẹ́ ha òsàyàwé ọmọdé fi ọ ẹ̀yìn mú ẹ̀ ẹ̀tí ó sà ògbẹ́ ẹ̀kùnkùn òbọ̀ ni yá àsùnmọ̀ yẹn gbé òyàbá àyàmá yẹyẹ. You can't have a queue. You can't have a queue. Aware. You can't return now. Aware. No, where. You can't wear. Oh, man. If you oh, man, now. Ọba mari gbẹ ẹborí gbẹ kai nínú kíá ọwẹ ọmọ nìyẹn fíà ọmọ náà hàn ọba mari gbẹ ẹborí gbẹ yìí nínú kíá ìhà rẹ wá ó wọ́n ní kí ọwọ́n no gbogbo ìṣòrí nípò gèbà abọ́dẹ̀ nípò gèbà òdíẹ̀ni they don tie bí yàn ìhárá àbí kí yàn ìhárá ọwọ́ wa ni ẹ fi ààyè ọmọ náà hàn ọba báyìí gbẹ ẹbùrí gbẹ kókó wàbúrò dòdò ìtàbẹ ní àìhánà òwọn ni o abodẹ òyà má abodẹ wà abodẹ òdíẹni ọkẹ àwògóyè owó ọkẹ àwògóyè va ọkẹ àwògóyè ha ọkẹ àwògóyè nẹ ẹgẹgẹ ẹni wọn àyìnló wà ó wà ipa góyè nẹ góyè sẹ góyè gọọ yẹ ìbápa ọdí ẹgbà nìyọ ayé nìkẹ yìí òkú rẹ ẹbùn sọ bá rí ẹ náà yá lẹ́yìn. Why say them another like we'll go there. All right. Number 3. Udieni ota. You want to abodota. Udieni. Oye get o kogon se udieni ke ora fion wa e me bo ba hon. Everybody want to be fair. Your interview, or when you fear your man, or when you ma hurry be fear, or Baba back.
Ebu Odieni no Aigbe. Constant say ya we Ogbe. Ah Osunde Ogbe. Akoboni ya. Ebi edo ti an wa o. Wa ma. Obede o. Obede. Ohun do wa mi na te ohun. Ni makolo ya rioka. Abi ya win guy. Ohun. Right. Ohun no ma he bi ye atie. Ohun e to bi. Abi oye mose ohun na. Ai, okome. Ohun no ma he bi ye atie. Efua. Ogodobo. Obobo. O ma he bi ye ohun ni. Ba itie efua. No that one oh my be wa go ye don fofo o dan tie fire o godobo obobo ho 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 wa ga o ka bo ga orun no ma he bi ye aka ye no bi ga o no ma he bi ye a tie fire o godobo obobo yo edori eri wan ni ro wa ri yo bo ni ma ni ha orun no ma he bi ye no ma be ye ba iti efu ano agodobo no obobo heu ya ma gege o ohun na ari oka akara no ma be ye yo kan goyi owo goyi ba goyi ha goyi na goyi se goyi ha goyi ho yo ya ni ke ma take ma dia ko wa o ma dia ko wa going go amagi anyi mi ya wa ko wa ba gi anyi mi o no ma ebi ye edo tie ogodobo edo tie o no ma bi ye ma esu an bi ye fwa I get off of ni edo tie ogodobo edo tie obobo obobo aigbe o ron pa kan yin mi so ya we Madefio wo kwa wa yin mi eti awon wo pada yin mi ye Obobo na do ya ya ba do ogodobo wa gi ma we do ha wo ge ki wa ha wo ohun obede ohun we do Dai ohun no bifo kan ohun no bifo kan ade atie okome ohun no bifo obi wa bifo oye kan ade atie number 1 ipasu number 2 obifo number 3 usie ohun no bifo kan atie number 1 ipasu go give her obifo go give her usie osie oyama edo komen
do come. Oh no before or before you can see wa. Oh bo se gbe ko. O be bisa gbe eso you can say so. But that year number 1 the pass to give her or before. To give her okay, going owo, okay, going eva, okay, going ha, okay, going na, okay, going sa, okay, going go. Makarita na kuya. Ohun no bifo, no kan edo tie ipasu. Hell before hell. Ebe usie hell. Ipasu. Wàhálà òun ìrànì àyẹ̀wò ìpasùn. Èyí àìwá kì í pásùn ìbàbá kèwé náà yà kọlọ. Ewé náà kọlọ ìwé yà bá yẹ kí pásùn. Àìgbẹ̀yìn number 1 àìgbẹ̀yìn. Àṣà ìṣàtọ̀lọ́ bókè hàn o ìwé ìṣòwò náà rèrè lóde bàmà ọmọ gbẹ ọmọdé fíọ Osunde gbẹ Usayawe magbe ọmọdé fíọ ìṣàtọ̀lọ́ ó dẹ̀ gbégbón ìṣàtọ̀lọ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ìpasùn làwọn àgọwé yàrá wà bìfọ kẹgọ ó ìpasùn ìyàwó èyí ọ̀rọ̀ àkùbọ náà Osunde oya yàmà ọbẹ èdè o ọbẹ èdè àyè gbé kí wọn ní àyànnàdá àyànnàdá ìgbọdọ yakudire àyànnàdá àyànnàkàn náà wégbé n'egi ada àti àbímíọ́n ni àbíọ́n àyànnàkàn náà wégbé n'egi ada àti àyàn ìwà kan wọn kàkàbọ kan ọbẹ ògbègbè egi ada wọn egi ada lẹdáyìí tiẹ ọtẹ náà òkìkan náà orí àyà àjọ̀nà gbégbé lẹ́gí adá ẹ̀dá tiẹ̀ orí àyà náà òkìkan náà ọ̀tẹ́ oya wàdẹ̀dẹ̀ ọ̀pá ẹ̀ka yìí kẹ́ ìvaike lọ́tẹ́ náà òkìkẹ́ náà orí à ọ̀kẹ́ ògóyè owó ọ̀kẹ́ ògóyè va ọ̀kẹ́ ògóyè ha ọ̀kẹ́ góyè náà góyìn góyìn gọ́ọ̀ àyànnà kàn náà gíadà náà wégbè ẹ̀dọ̀ tiẹ̀ òkìkan àyàn àkàngbé lẹ́yìn gíadà òkìkan orí àtẹ ọtẹ ìdọ̀dì ẹni náà ọ̀rẹ́ ìdọ̀dọ̀ wọ ya pọ̀ tẹ àìgbẹ́ Ṣẹ̀yàwé ọ̀gbẹ́ yóò Sunde ọmọdé fíọ orí àwọn tiẹ ẹrí ara yan ni ọwá kan onítẹ òkè kan ọkùnbọdù Ṣẹ̀yàwé yàrá ọ̀nà rẹ̀ dò òkè kan ẹ̀yìn máa wẹ̀ àyàn ni ọmọdé òkè kan àyàn àwọn ẹ̀nà sí o ìbànúkẹ́ na àyàn ìbàkú ọ̀yá àwà àwọn náà iye na má give tọ́bọ̀ kí o na má give wọ́n ṣètì rẹ̀ kó yọ
E vai kan ike o, e vai do babo. Okay. Ba o kuto ka bo we o. Akwe atekia mwe ege ne ahia menna. Sokpa unwe na mwe efua. Akwe atekia mwe ege ne ahia menna. Sokpa unwe na mwe efua. Dahia menna ni. Oh, hey. Number 1, access. Number 2, egbu. Number 3, esiaso. Number 4, esikpogo. Anya mena. Di no ikimbe nena. Oh! Akwate amogie na. No do wa egie anya me. Tokpa unu na mwenfua. Ona mwe gedi fua. Ona we akwe gbedabu. Sagian lo popo. Oh! Danya me no ni fin. Odun we o. Ho. Okian ogoyi owo. Okian ogoyi eva. Okian ogoyi ha. Okian ogoyi ne. Okian ogoyi going. Hey, going. Hey, gone. Okay, kila ngala ona. Maria si one. Maneto. Okay. Number 4. Esikpogo no. Akwa kan mwegede esikpogo umale. Akwa mwegede esikpogo umale. Owo ni akwa yan kegbe umale. Wọ́n ní akọ yẹn ké mo máa lẹ. Ìṣàgìnrà lọ pópó máa lẹ. Ìṣàgìnrà lọ òbí bàrà máa lẹ. O ìṣàwẹ̀ náà wọ́n ṣàgbà náà wọ́n máa lẹ. Àwọn yẹn àgbọ̀lẹ̀ ayàmì náà fún ẹ̀kọ́ máa lẹ. Títí bíjọ pàtẹ fún ẹ̀kọ́ máa lẹ. Tó pán ọ̀rúgbó kún kí wọ́n máa lẹ. Àwọn àti ẹ̀yẹ rẹ̀ gẹ́gẹ́ máa lẹ. Mako ya same yegbe o umale o sana we kega ewo gya me o umale kega ewo gya me o umale sikpogo unwawe o umale sikpogo unwawe o umale oh sikpogo no o aigbe tolo sunde ugbe oh sayawe ugbe eno ma gift ugbe yedo wakin Ọ̀pọ̀pọ̀ ni àyà. Wàá máa do. Èmi ya ìwé mi náà kọ́kọ́ ayé yàtí. Ayé àmà náà wíkí o. Ìyá wíkí ayé àmà náà wíkí o. Nákàtà bán ìbáníọ́ kéde o. Mọ̀lẹ́. Ó kẹ́kẹ́ làmú yàrá ìbọn náà. Mùdàbí àbí tòkà ẹ̀ nìbá. Ayame na oye ogie ayame ya ye ayame na yore ogie ayame ya ayame no re mo idu pomo bien vita wife ya si won etiti biti ogbodu ayame ya won pe ogbodu wa na de lo rishi we abayame de na idu yaba pomo bien lo bia danu si era wo mu gba yipe o ya ma ye wo mu gba yipe o pe no si wi an pe no ti wi ni ya gbọ́dọ̀ ye gbodu wa ki owo kan no poge a etiti bichi no poge na ogbodu ayame no wi a o ki ayame ho ayame no wi o ki ayame o wala
kata ne ba keke na gbe ya o. Okay, o goyi owo. Hey, Gladys on a no book ya o wo pada do wa. Okay. Okay, o goyi eva. Okay, o goyi ha. Okay, o goyi ne. Okay, o goyi se. Okay, o goyi. Oh, goyi. Goyi ga. Oyaba. Atoka ya ba. O giahia me. Oni etiti okume etiti ata na ba sipo onu ayi mo efua mo egefua sa ba na we agwala ahia me no fueko etiti opa wa fueko ni na wa rugbo na wa hun hin ahun wa mi etiti bibi ogba egbe sa ba na we na tiere na we ade sa ba ti we oisre obaiko ya sa me egbe no be kwe keki bini sabara kama we well kaya wow kaya unda yin fueku e bana ya si wa ti di bi chok mate fueku wala ba ko ya sa me egbe o wala ke ga e wo kaya me o male ke ga e wo kaya me o male etitibiti apa usati una dimoto no bunu ya doki awe tuketi no bunu ya to gbon yo etitibiti agboya ye owie do gregi etitibiti ogiayan ai gbe amata ne ba sadolo magbe mudefio number one idu idu jalo sude ugbe usayawe ugbe etiosa ugbe Gladys na we no idu idu no magi ugbe akubo ni ahia ya iṣẹ́ gba ọdẹ ní ẹgbẹ́ ẹ náà ọdún bó bá rí ìyá yìí náà fi ẹgógó wèrè ẹ nù lúwà dẹ́gẹ̀ ẹ nìyà ẹgógó ìyàn ọ̀rẹ́ nàìjíríà àkàyà ó gbàgbà púpọ̀ amẹ́ríkà fi ẹgógó wèrè ẹ yánà yóò fi wèrè ẹ nìyà náà ìdókè ẹgógó ọ̀rẹ́ nàìjíríà àríyáwó ẹ má fi ẹwé dẹ̀ bí díẹ̀ ọgọ́ pàdùmá yẹyáwó oge ẹwà yẹyáwó wà lọ́wọ́ kàn ẹ̀ mú ìwé tìǹwá yà ìwé gbẹ̀nà gíwá o wà láti tẹ̀ kàn ẹ̀ mú rẹ ọ̀wọ́ ẹ̀sẹ̀ ètẹ́fẹ́ magbáre iná mágì ọ̀wọ́ ẹ̀sẹ̀ Constance ayáwó ọ̀wọ́ ẹ̀sẹ̀ Gladys ọ̀nà àrídọ́ ọ̀bọ̀kẹ́ o Etiosa TV ọ̀wọ́ ẹ̀sẹ̀ Richard Osunde ọ̀wọ́ ẹ̀sẹ̀ àìsẹ̀ ọ̀sàdọ̀lọ́ oyíwá mi ẹ̀ pédòdé bàbá kó yọ arẹ́bẹ̀rẹ̀ o oge wúta Nigeria òkè hàn dé èdè àwa rẹ̀ àkọ́ èdè wọn ni ìrọ̀wà èdè wọn náà yára yà o wà yíyan wà rẹ̀ wà á ma wà wẹ̀sẹ̀ wà á tọ́ ní màgà ìsáwọ́bà rẹ̀ yàn gbọ́n náà fẹ́ sọ wà bọ̀ èyí à mà ń wà o ẹ̀dùn yàrá mà o ìṣe wà wẹ̀sẹ̀ wà mókù why tabi ma no mari agai awe ni boyo inana we wa mari inana o rin runda eboni gai ma ebusa yeye e ma no rokun o ri agian so ba fe gbe do ya fe so do ya ma o se ebi ya ma do ya se igu efe gbonbon egba me okwu egbe kutuome egberame ya asegbudo ise ba egwa inoredo o ito ikpebe kete eri ga mma o ga mma o yopo ehun dugie o ba ilobo efo ise ba ato opo ise ya mmeru na wa mekida mo ye foto wa iwe babado wa wiye do
I will tell you do. Why we have do. We have bedo. Oma. Oweekend. Yeah, for you. I don't know. I mean, I go saloba. Yeah, for. Oweekend Wednesday. I do Wednesday. What do they? But me wo. And how you put it? Somebody bawa here. It's yeah, well, get you know, Europe. I'll get you know. I'll get Nigeria. I'll get you know, Europe. Well, he has about what Baba do, what we do, Kuyo, or Baba.